takalamago. Takalamago, takalamago. Ìràkókò nífẹ̀ẹ́ ló sọ̀gì o. Nífẹ̀ẹ́ ló sọ̀gì, nífẹ̀ẹ́ ló sọ̀gì. A ò lè dídú lọ́wọ́ kó má jẹ bọ̀. Ó má jẹ bọ̀, ó má jẹ bọ̀. Òkú jíjẹ ní takalamago. Takalamago, takalamago. Ìràkókò nífẹ̀ẹ́ ló sọ̀gì o. Nífẹ̀ẹ́ ló sọ̀gì, nífẹ̀ẹ́ ló sọ̀gì. Share this program, share. Òbòṣẹ́nu, òbòṣẹ́nu gbàǹgbà, òbòṣẹ́nu. Onírun bí onírun, òbòṣẹ́nu. Màlẹ́ dànù, bí mo bá lóbìnrin tí òun kó dó, màlẹ́ dànù. Oúnjẹ kí ló mò ń jẹ tí ẹ Ela Funky, onípẹ́pẹ́ yẹ sọ̀rọ̀, àṣẹ̀ṣẹ̀ tó kọ́ sí Oúnjẹ kí ló mò ń jẹ tí ẹ mọ̀. Òkòlóbò ń jẹ́ tí a mọ̀. Iṣan kí ló mò ń jẹ tí ẹ mọ̀. Ìṣòkòlóbò ń jẹ́ tí a mọ̀. Iṣan kí ló mò ń jẹ ò tí ẹ mọ̀ o. Ìṣòkòlóbò ń jẹ́ tí a mọ̀. Oko la fi ń ṣètọ́jú òbò bí oúnjẹ ṣe ń ṣètọ́jú ara. Òbò ní tu oko lára bí omi tútù ṣe ń gbẹ òǹgbẹ. Obìnrin tó dóko tó ní kìmí irú wọn lè ránjú egungun lára wọn. Ojú wọn agúnrégé bí ògèrè epo wọn tutù láwọ̀ gbẹ̀dẹ̀ bí kókó etí ìdò. Aṣọ àṣedéédé lára wọn o wọ́n rí rùmúrùmú bí ẹmọ òyìnbó inú wọn a sì máa dùn bẹ́ẹ̀ ní rówó e. Oúnjẹ kí ló wò ń jẹ tí ẹ mọ̀. Òkòlóbò ń jẹ́ tí a mọ̀. Àbí ẹ lóúnjẹ rírọ̀ tẹ́lẹ̀ fún òbò lẹ́yìn oko. Òkòlóbò ń jẹ́ tí a mọ̀. Iṣan kí ló wò ń jẹ tí ẹ mọ̀. Ìṣòkòlóbò ń jẹ́ tí a mọ̀. Ṣé òbò ń jẹ búrẹ́dì àbí àbùlà? Ìṣòkòlóbò ń jẹ́ tí a mọ̀. Obìnrin agbókòyànjì níjọbẹ àsán wá ṣègbè gbígbẹ bí ẹja pàlàmù. Àbíkún lójú bí ọbẹ̀ rèlé máa fi òbò ṣe fàárí fọ́kàn. Bọ́kọ̀ bọ́dún bẹ́ẹ̀ tán ojú wọn ájá wá ṣàjòjò oko. Wọ́n padà wá fi dọ́pọ̀ orí àga. Ó jẹ́ kí ló kò ń jẹ́ òtẹ́ẹ̀lì mọ́. Òkòlóbò ń jẹ́ tí a mọ̀. Oúnjẹ kí ni ìdánjẹ òtẹ́ẹ̀lì mọ́. Òkòlóbò ń jẹ́ tí a mọ̀. Mo ní òkòlóbò ń jẹ òtẹ́ẹ̀lì mọ́. Ìṣòkòlóbò ń jẹ́ tí a mọ̀. Iṣan òkòlóbò ń jẹ òtáwà mọ́. Ìṣòkòlóbò ń jẹ́ tí a mọ̀. Obìnrin ẹyẹ fìyà òbò jọkọ̀ àwo òbò nílò fún àwo oko. Àwo oko nílò fún àwo òbò. Ẹ tètè yára yí lọ́pọlọ. Bá a fọ́kọ lóúnjẹ àfọ̀bọ̀lé. Ọkùnrin ẹ má jẹ gbàgbé ó ṣe yín. Àpòlówó gbé ẹnu lóúnjẹ lọ. Oko la fi bọ̀ òbò fóbìnrin. Ọkùnrin tí ò lè rúbọ òbò irú wọn kì í tọ́jọ́. Oúnjẹ kí ló kò ń jẹ tẹ́lẹ̀ mọ́. Òkòlóbò ń jẹ́ tí a mọ̀. Oúnjẹ kí lẹ lè fowó jẹ tó lè gbádùn o. Òkòlóbò ń jẹ́ tí a mọ̀. Iṣan kí ló wò ń jẹ òtẹ́ẹ̀lì mọ́. Ìṣòkòlóbò ń jẹ́ tí a mọ̀. Irú pọ́nrán wo ló wò ń jẹ òtẹ́ẹ̀lì mọ́. Ìṣòkòlóbò ń jẹ́ tí a mọ̀. Àbó mo jẹ búrẹ́dì tàbí àbùlà. Òkòlóbò ń jẹ́ tí a mọ̀.
olùdá òbò olùdá ẹpọ̀n olùgbádá idọ ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe òṣà òkè ẹjọ́ ojú mi ṣe. Ẹ kúrò lẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. It's a quick one, kò ní pẹ́ rárá. Number one, ẹ jọ̀ọ́ mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin tí àwọn obìnrin máa wá comment sórí page tẹ́dẹ̀ máa lọ máa bá wọn nínú inbox. Ẹni tó bá ti mú orúkọ ẹ̀ fún mi máa block ẹ̀, kò ní lè wá sí page mi mọ́ débi tó máa rí obìnrin tó comment tó dẹ̀ máa disturb wọn nínú inbox. Ẹni tó bá ti lè fún mi ní orúkọ ẹ̀ tó bá ti fún mi ní kíní ẹ̀ báyìí mo máa block ẹ̀ ni. Ìyẹn number one. Number two, fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe awó fún Christmas fún New Year ẹ pè Togaj Kitchen ní America tẹ́ gbé l'America wọ́n máa gbé wá fún anywhere tẹ́ bá wà ní America wọ́n á gbé wá fún yín lórí +173 292 51454 +173 292 51454. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra bèbè tẹ́ dẹ̀ fẹ́ ra top up tẹ́ fẹ́ ra nǹkan tó máa jẹ́ kí ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń tètè dà ẹ pè Yomi ní Nàìjíríà lórí +234 909 1200 467 +234 909 1200 467. Gbogbo ẹ̀yin tẹ́ sì fẹ́ ra ilẹ̀ Danabix ilẹ̀ náà sì ń ta wàràwàrà ẹ má jẹ́ kó tìgbà tó bá tún wọ 1.5 million ká tó máa rà. Outright payment is 1 million. Tó bá fẹ́ sanwó twice you pay 1.1 million. Ẹ san 550 wọ́n á fún yín ní 1 month kẹ́ san 550 tó kù. Gbogbo ẹ̀yin tí ẹ ti gba allocation yín ẹ kàn sí wọn láti gba allocation yín. Ìyẹn gbé ọ̀tìtà ó jókòó. In tó mú mi wá ní ìrọ̀lẹ́ yìí máa sọ máa tútù sọ. Máa dẹ̀ show yẹn ò ní pẹ́ rárá. Ẹ share show yìí. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin mo fẹ́ ẹ̀yin mo wá bá ní ìrọ̀lẹ́ yìí. Ẹ má dẹ̀ jẹ́ kọ́rọ̀ yìí dùn yín torí pé mo tún máa drop ìkan náà láàárọ̀ la tó máa favor yín eléyìí máa favor yín. Pàápàá ẹ̀yin Nigerian men ẹ̀yin African men kí ló dé táyé yín rí báyìí. Why tó ṣe jẹ́ pé tó bá ti ń di ọ̀rọ̀ ẹ fẹ́ ṣèranù mi ní kọkùnrin má ní àlè níta o mi ní kọkùnrin má dóbò mi bẹ́ẹ̀ tó bá ti di ọ̀rọ̀ ẹ fẹ́ ṣèranù ẹ fẹ́ ṣe ẹ fẹ́ hot obìnrin ẹ fẹ́ wà responsible ìgbà yẹn lẹ máa mọ̀ wípé ọkùnrin lè ṣe mẹ́ nǹkan tọkùnrin lè ṣe obìnrin ò lè ṣe àwa mọ̀ pé Ọlọ́run gbé adé fún yín àwọn obìnrin mọ̀ wípé ọkọ ló lórí aya bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀nà ọ̀tọ̀ lẹ máa fi ń wo ọkọ ló lórí aya yín ẹ wà selfish ẹ wà self-centered most of the time nǹkan tó bá pè yín ẹ máa ń lùlù sí ọ̀dọ̀ yín nìkan why tó ṣe jẹ́ bẹ́ẹ̀ àṣeṣe ò ní bíbà yìí ẹ̀yin lẹ sọ pé òbò àlédùn mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo bẹ́yìn náà ṣe ń ṣe nínú ilé kò sóbìnrin tó ní kẹ́ máa yànlè bẹ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹ̀yin tẹ́ ń ṣe tẹ́ ń fi wọn obìnrin yín tẹ́ ń jẹ́ kí ìranù tẹ́ ń ṣe ń ta kó máa affect inú ilé ìjẹ́ ẹ mọ̀ wípé ẹ̀jẹ̀ ló wà nínú ara obìnrin yẹn ẹ̀jẹ̀ ló ń flow nínú veins wọn kí ló wá dé tí wọ́n ń kọyín lára ara selfishness self-centeredness attitude òun náà lẹ gbé lọ sórí page tí gbogbo yìí ló ń sunkún pé obìnrin lè láya méjì wáyìí tó ṣe máa ń kó tí ọkùnrin lè láya méjì obìnrin ò lè ní ẹyọ kan ṣé obìnrin lọ́lọ́ ń kọ ìyàmọ́ ni ní kẹ́ má láya méjì bọ́ ìwú ẹ máa tún wá máa rọ̀ ọ̀bẹ ọ̀nà obìnrin ẹ̀ ní kóbìnrin máa kú wáyìí táyé yín ṣe rí bẹ́ẹ̀ wáyìí tó ṣe jẹ́ wípé nǹkan tó bá ti suit yín nǹkan tó bá ti pay yín lẹ máa ń dance òun lẹ máa ń eulogize why meanwhile ẹni ọkùnrin ẹ lè láya méjì tó bá ti kọ̀rọ̀ pọ́kù obìnrin ò fún yín lóbòdó ìgbà yẹn lẹ máa mọ̀ pé ẹ̀yin ló lórí aya ẹ̀yin ló lórí ilé àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nu yóò wà responsible nínú Quran nínú ìwé àwọn mùsùlùmí kò síbi tí ọkùnrin ti sọ tí Ọlọ́run ti sọ pé kí obìnrin bá ọkùnrin ṣiṣẹ́ kó máa iṣẹ́ tí Ọlọ́run ní pé kó máa ṣe iṣẹ́ fàájì ni iṣẹ́ wọn ń fi wóyá wọn ń nàjú but ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ máa sọ wípé ọkùnrin lẹ́nu ìyàwó yín ló ń ṣiṣẹ́ ló ń bọ́ yín ìyàwó yín ló ń ṣiṣẹ́ nínú ilé nǹkan tó yẹ kẹ́ máa ṣe nínú ilé ẹ ní ṣe yes ẹ mọ òfin ti yín ẹ mọ òfin tí Ọlọ́run fún yín wípé ẹ̀yin ló lórí inú ilé ṣùgbọ́n òfin tí Ọlọ́run pa fún yín wípé kẹ́ múṣẹ lára ìyàwó yín mélòó nu yín ló múṣẹ nínú ẹ̀ mélòó nínú yín ló múṣẹ Ọlọ́run sọ pé nǹkan ẹlẹgẹ́ ni obìnrin mélòó báwo lẹ ṣe ń kẹ́ obìnrin yín ṣé ẹ̀yin tẹ́ ń gbé kọlù àlè tẹ́ ń gbé àlè wá bá sùn lórí bẹ́ẹ̀dì tí ẹjọ́ fẹ́ra yín ṣé òun lẹ fi ń kọ́ obìnrin yín mélòó nínú yín lẹ mú àṣẹ Ọlọ́run ló pa láṣẹ wípé ẹ̀yin ló lórí Ọlọ́run ló pa láṣẹ pé ẹ̀yin lọ ní baálé ilé ẹ má wá gbàgbé o Ọlọ́run náà pa láṣẹ pé nǹkan ẹlẹgẹ́ lobìnrin o Ọlọ́run pa láṣẹ pé láti feed obìnrin yín ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin yín ló ń feed yín o
ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin ló ń sanwó ilé o iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin ló ń ṣiṣẹ́ ju bí ẹ̀yin gan ṣe ń ṣiṣẹ́ lọ o ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin lẹ wọ skẹ́ẹ̀tì obìnrin ló wọ trousers o obìnrin ló ń dilé mú tí ò jẹ́ kí lè tú obìnrin ló máa sanwó school obìnrin ọ̀pọ̀lọpọ̀ yín kódà gan kò yẹ kí obìnrin máa bá yín pín owó ilé san jẹ́ ká sọ gáskíá tẹ́ bá fẹ́ hùwà pé ọmọ ọkọ ni yín níbẹ̀ ṣe ló ń rántí lórí péjì wípé wọn ò gbúdọ̀ báwo lobìnrin ṣe tó bá ti dọ̀rọ̀ pé obìnrin ló ní kó kú emotionally tó bá ti dọ̀rọ̀ pé kóbìnrin má ní àlè wọ́n máa rí yín apá yín máa gẹni but ìtọ́jú wo ló ń ṣe fún obìnrin ẹ tí ò fi yàn àlè àṣẹ tí Ọlọ́run pa fún ẹ gẹ́gẹ́ bí ọkùnrin wípé kó ṣe fóbìnrin ìjẹ́wọ́ mú ṣe kó tó lè lẹ́nu ọ̀rọ̀ wípé torí pé wọ́n ní baálé ilé obìnrin láti dance to your tune ẹ ló ń sọ ẹ mọ̀ pé ilẹ̀ push mi síta torí update mo fi sí ẹ jẹ́ kí wá sọ nǹkan kan fún yín àwọn ọkùnrin kan dìdí pè mí pé kí n ṣe show yẹn wọ́n ní tí mi ò bá ṣe wọ́n láwọn máa unfollow mi ẹ̀yin ò fẹ́ gbọ́ káwọn obìnrin yín sọ pé kẹ́ ẹ fẹ́ gbọ́ kóbìnrin sọ pé àlè àwọn ń gbádùn òkú àlè ṣùgbọ́n ẹ̀yin sọ ó hà pé òbò àlè lẹ́yìn gbádùn kí ló wá dé tẹ́ fi wá rant tínú ń bí yín wípé ká má ṣe show yẹn why kí ló dé tínú ń bí yín kí ló dé tó pé especially Nigerian men when it comes to pay responsibility wọn ò ní rí yín as the man of the house wọn ò ní rí yín as the head of the family but when it comes to nǹkan tó máa favour yín wallahi 95% of Nigerian men are gaslighters I'm telling you because when it comes to nǹkan tó máa favour yín ìyẹn lè máa fi sọ pé ẹ̀yin lọkùnrin ìyẹn lè máa fi sọ pé yes ẹ̀yin náà máa bá bẹ̀ ẹ̀yin ló gbóǹtarìgì a mọ̀ wípé there are exceptional cases tó yẹ pé obìnrin mess up but why tó ṣe jẹ́ wípé in tí ẹ̀yin ò lè gbà ẹ̀yin máa fi èmi ò ní kọ́kùnrin máa yànlè mi ò ní kó má ṣe bọ̀ kí ló dé ṣé ìwọ tó ń yànlè tó ń jẹ́ kíyàwó ilé ẹ̀ mọ̀ ṣé wo ò mọ̀ wípé ẹ̀jẹ̀ tó wà ní o mọ̀ wípé nígbà tí ìyàwó ilé ẹ̀ bá ti mọ̀ ó fẹ́ fún ní mood swings ni ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti fún ìyàwó yín ní mood swing ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti fún ìyàwó yín ní bipolar disorder tó jẹ́ wípé á gbóná láàárọ̀ á tutù lọ́sàn inú ìyàwó yín á dùn láàárọ̀ inú ẹ̀ á bàjẹ́ lọ́sàn tó bá dọ̀wọ́ alẹ́ inú ẹ̀ kò ní gbóná kò ní tutù mood swing ẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ obìnrin sáyé ẹ̀yin lẹ máa yàn lè tẹ̀dẹ̀ tún máa fi wọn obìnrin ẹ̀yin ò mọ̀ pé tẹ́ bá ń ṣe fóbìnrin ẹ̀ ń kill wọn emotionally ni ẹ mọ̀ pé ń kill wọn ẹ mọ̀ pé ń ba mood wọn jẹ́ ẹ mọ̀ pé ń subject wọn into depression ni ẹ mọ̀ pé nǹkan tó ń pè ní bipolar disorder ẹ mọ̀ wípé díẹ̀díẹ̀ ló máa ń wọnú ayé èèyàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ní mental issue tó dẹ̀ jẹ́ pé mood swing bipolar disorder jẹ́ kan nínú wọn wọ́n á tutù láàárọ̀ wọ́n á gbóná lálẹ́ tó bá di ìrọ̀lẹ́ wọ́n á gbóná wọ́n á tutù díẹ̀ ẹ̀yin lẹ subject wọn ẹ̀yin lẹ jẹ́ kí thought àwọn obìnrin kó máa control mind wọn débi wípé ńgbà tí àwọn thought àwọn bad things bá control mind wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní fún yín ní negative attitude kíní tó control mind wọn á máa fún wọn ní negative physical result yẹn tó bá jáde obìnrin mi lè jókòó báyìí kó máa rò pé àbí òun máa kú kó tó dọ̀la níbi tó ti ń rò lọ́wọ́ àti adé bẹ̀rẹ̀ sí ní máa palpitate tí ò bá ṣọ́ra á short of breath ẹ̀yin ni gbogbo àwọn nǹkan kéékèèké tẹ́ ẹ̀ kà kún kẹ́ máa subject obìnrin sínú mi ò ní kẹ́ máa yànlé o ẹ máa gbọ́ o but a reasonable man ọkùnrin tó ní ẹ̀mí Ọlọ́run tó níwọ̀ Ọlọ́run nínú kò ní ṣe nǹkan tó kò ní jẹ́ kí àlè tó yàn kó patilé lára kò dẹ̀ ní ṣe nǹkan tó jẹ́ wípé ó máa subject obìnrin kó setting sí depression kò ní jẹ́ kóbìnrin ní bipolar disorder bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí ìwà tẹ́ máa ń fún obìnrin ìwà tó máa fi ní bipolar disorder ni mood swing ìwà tẹ́ máa ń fún obìnrin ìwà tó máa fi ní mental tó máa fi wà depressed ni àwa ni a fẹ́ sọ ẹ wá bẹ̀rẹ̀ sí ní rant ìkan tí ẹ̀ tí wá sọ pé Yinka I want you to know that it's a man's world a man can do this torí pé omi ló ràn nínú ara obìnrin ẹ̀jẹ̀ ló ràn nínú yín ẹ wà selfish ẹ wà selfish ẹ dẹ̀ máa ń sọ síta pé ẹ wà selfish tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni èèyàn lọ sọ nínú orí kíní mi ó ní a man can do this but you know a woman cannot do that ìwọ tó bá ti ní irú mentality yẹn òun ló máa fi pé anything you do àṣegbé ni
o ní put ìfẹ́ obìnrin, o ní put obìnrin yẹn sínú shoes ẹ, o ní fabẹ́rẹ́ gún ara ẹ náà kó tó fi gún obìnrin. Ẹ mọ̀ pé gbogbo ìgbà àwọn èèyàn máa sọ pé mò ń supporting boy tẹ́ ṣe yẹn ṣe too much. Àwọn èèyàn dẹ̀ ti sọ fún mi ipe tí mi ò bá ti ṣe show yẹn àwọn máa unfollow mi. Mo máa ṣe show yẹn tó bá máa kú ló máa kú. Àwọn obìnrin dẹ̀ máa sọ tẹnu wọn bẹ́yìn náà ṣe sọ tiyín tí ò sẹ́ni tó disturb yín. Kò sẹ́ni tó stop yín nígbà tẹ́ ẹ sọ tiyín pé òbò àlédùn kí ló wá ń kọ yín lára. Hello? Yeah? Kí lẹ fẹ́? Kí ló ń kọ yín lára? Ìgbà tẹ́ sọ òbò àlédùn wọ́n farabalẹ̀ wọ́n gbọ́ update lásán ni mo sì ṣe. Ẹ ti lọ ń condemn àwọn obìnrin, ẹ ti lọ ń bú àwọn obìnrin kan láṣẹ́wó. Ẹ̀yin tẹ́ ẹ ti sign tẹ́ lọ ń ṣe tẹ́dẹ̀ ń ṣe wọ́n kí lẹ́yìn. Alágbèrè lẹ́yìn náà ẹ má jẹ́ ká sọ nǹkan ire olórúkọ méjì re ni re ń jẹ́. Ibi olórúkọ méjì ibi ni bí ń jẹ́. Ẹ má jẹ́ atanra wa. Hello. Mama, ṣé fẹ́ sọ̀rọ̀ ni mo wà lórí show. Okay, sorry ma. Mo block number yín straight off. Kí ló dé? Ire olórúkọ méjì. What is good for the good is good for the gander. Ẹ má sọ wípé nítorí pé ẹ ti jọkùnrin. Àmọ́, but don't rub it. Don't rub it. Kíni yẹn máa ń sọ with pride. Ipe ẹ̀yin lè hurt obìnrin, ṣùgbọ́n obìnrin ò gbọ́dọ̀ hurt yín. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Because nǹkan tó máa dùn ẹ̀yin tó bá ṣe fún yín, ó yẹ kẹ́ mọ̀ pé tẹ́ bá ṣe fún obìnrin ó máa dùn obìnrin. Ó tiẹ̀ máa dùn obìnrin jù yín lọ because obìnrin ní mind heart obìnrin ó flexible. Obìnrin ò ní stamina, obìnrin ò ní bó ṣe lè gbà. Ó máa dùn obìnrin jù yín lọ. Èmi ò side obìnrin kankan tó bá dàárọ̀ la ìtúrí nǹkan tí mo máa drop lórí root cause analysis tí mo fẹ́ ṣe. Ẹ tún rí nǹkan tí mo máa drop. Mi ò side anybody. But nǹkan tẹ́ ṣe ní ìtẹ́ tí ń ṣe látàná bẹ́ ti ṣe ń fight riot gidi ni lẹ́ ń ṣe lórí page yẹn. Torí pé ẹ ti feel wípé men's world ni. Ẹ ti feel pé ẹ̀yin nìkan lọ́lọ́run dá gbádùn fún yín, nira lọ́lọ́run dá mọ́bìnrin. Ẹ ti feel pé you can get away with things. Àwọn obìnrin ò lè ṣe kó get away pẹ̀lú ẹ̀. Irọ́ ni. Ẹlòmíì ẹ máa ti ẹlòmíì tó máa di àṣà tí ò tiẹ̀ ní think about what society will say, what culture has said about those things. Wọ́n á ṣe nǹkan tó fẹ́ ṣe, wọ́n á dá consequence, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ẹ̀yin lè máa tì wọ́n sí. Mi ò ní wípé kẹ́ má ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe. Mi ò ní pé kẹ́ má lọ dóbò ńta. But ẹ má ṣe láti máa fi hurt obìnrin, láti máa fi hurt ẹni tẹ́ fẹ́ ní ṣùlọ́kà. A mọ̀ pé àwọn obìnrin míì wà tó máa ń deserve. Ìyẹn ni mo fẹ́ drop lọ́la. Àwọn obìnrin míì wà tó jẹ́ wípé from the beginning ni marriage wọn ti dàrú kó tó bẹ̀rẹ̀. Màá drop ẹ̀ lọ́la, màá dẹ̀ sọ reason fún yín. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé fúnra wọn náà ti da marriage wọn rú ní ìjọ́ tí wọ́n ti wọlé. Àwọn kan wà bẹ́ẹ̀. But àwọn tí wọn tó jẹ́ wípé wọ́n hùwà tó tọ́, wọn ò deserve. Tẹ́ bá tiẹ̀ máa ṣèrànù. Tẹ́ bá fẹ́ ṣe anything, tẹ́ bá fẹ́ yàwó mi, wọ́n ní tẹ́ bá fẹ́ gba nǹkan dúdú lọ́wọ́ ọmọdé, fi pupa tán jẹ. Tẹ́ bá fẹ́ ṣe nǹkan mi, ẹ má wá wu ẹlòmíì, èyí tẹ́ ti fẹ́ sílẹ̀ kẹ́ wá wò bí èṣù. Ó lè ti lose shape, ó lè má ṣe rí mọ́, but ẹ try láti respect wọn. Torí nǹkan tí mò ń rí tẹ́ ló ń kọ lórí page yẹn, ó show pé kò sí respect fún Nigerian women, fún African women at all. Respect wọn rárá. African men ò respect respect obìnrin rárá. Òyìnbó ò ní lọ kọrú ẹ̀ síbẹ̀ yẹn. Nǹkan tẹ́ ń kọ with abandoned impunity yẹn. Obìnrin òyìnbó ò ní lọ kọ síbẹ̀. Wípé after all you should know it's a men's world. A man can do this but you cannot do that. Dẹ̀ tún ní effrontery láti lọ máa kọ bẹ́ẹ̀ síbẹ̀. Ẹ jẹ́ kó máa tẹnu irú àwa yìí jáde. Wípé Ọlọ́run gbádé fún ọkùnrin. Ẹ jẹ́ kó máa tẹrí wa jáde wípé obìnrin má ṣakọ o, mọ̀ wípé ọkùnrin lọkùnrin o. Bẹ́ẹ̀ má máa tún lọ máa sọ kẹ́ máa flaunt. Ẹ má lọ máa rub bẹ́ẹ̀ sójú obìnrin wípé ẹ ráyè ẹ ní láti disrespect ẹ, kò sí nǹkan tó lè ṣe. Nǹkan tẹ́ lọ ṣe nìyẹn. Nǹkan tẹ́ lọ ṣe lórí page mi nìyẹn. Pé ẹ̀yin ṣé mo mọ̀ pé ọkùnrin ni yín, this is African setting. Ìwọ tó ń sọ lórí page wípé òbò àlédù, ìwọ ò rò pé ìyàwó ẹ máa gbọ́.
ẹ ṣe wá mọ̀ pé obìnrin lè gbọ́ lè ẹ ṣe wá rò wípé nígbà tá wá fẹ́ ṣe ètò tó obìnrin lẹ fi pé when you talk if your husband catch you tí husband bá catch ẹ tó bá lè jáde ṣé kúrò nílé mi ṣé kúrò láyé mi ni kò ṣe kúrò láyé mi mi ní pé kẹ́ má ṣe nǹkan but ẹ má lọ síbẹ̀ kẹ́ lọ máa sọ ẹ ní respect bó ṣe wò ó kéré mọ́ fún Nigerian women ẹ ní respect fún wọn ẹ treat wọn bí rag ẹ treat wọn bí ìgbálẹ̀ ẹ ti sọ èmi ò sí lára àwọn tọkùnrin máa treat bẹ́ẹ̀ yẹn o I swear to God mi ò ní gbà fún anybody read my lips mi ò ní gbà fún anybody ẹ lọ síbẹ̀ lọ sọ pé kíní kan meanwhile ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin ló ń bọ yín ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin ló ń bí ọkùnrin tó bá tú ọkùnrin ẹni tó fẹ́ bàbá Ọ̀tẹ̀dọ̀ Lansing ṣé ìyàwó ẹ̀ lè wojú ẹ̀ kò lè wojú ẹ̀ torí Ọ̀tẹ̀dọ̀ náà ní báyọ̀ pín owó ilé san àwọn obìnrin ló ń bá yín pín owó ilé san yes ẹ má wá máa bùgá ẹlòmíì ò lè jẹun kánú ìyàwó kan tó fẹ́ pẹ̀lú ọmọ kò lè bọ́ ó tún lọ fọwọ́ fà mí irú yín lẹ máa lọ máa make comment pé ṣé mọ̀ pé obìnrin ọkùnrin can do this obìnrin cannot do that ẹ má máa sọ bẹ́ẹ̀ lórí page ó bà mí inú jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń treat àwọn Nigerian women it's not nice it's not nice obìnrin ló máa bá yín ṣiṣẹ́ mùsùlùmí ò ní pé kóbìnrin ṣiṣẹ́ àṣedórógún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó really mọ ẹ̀sìn yẹn gan wọn ò ní jẹ́ kí iṣẹ́ kóbìnrin wọn ṣiṣẹ́ tó máa ní wọn lára àwọn mùsùlùmí wọ́n sábà take kíní yẹn jù àwọn náà sábà keep kíní yẹn jù wọn ò ní jẹ́ kí àwọn ìyàwó wọn ṣiṣẹ́ tó máa really ní wọn lára òun lè máa rí wọn wá rán wọn lọ sí hajj wọ́n lè ní kó máa bá wọn tọ́jú ọmọ ńlé nítorí pé wọ́n mọ̀ pé even ìwé Ọlọ́run sọ pé tó bá ń fún ọmọ wọn lọ́mú kó máa sanwó fún wọn àwọn aláwo náà mo béèrè lọ́wọ́ bàbá kan nípa Ọ̀rúnmìlà inú Ọ̀ṣun a gbọ́ pé Ọ̀ṣun ló ṣiṣẹ́ nínú ìyàwó Ọ̀rúnmìlà kò dẹ́ ṣe pé ó ṣiṣẹ́ àṣekúdórógbó wọ́n ní tí Ọ̀rúnmìlà bá ti jáde tó bá travel wọ́n ló lè travel 3 years ní gẹ́gẹ́ bí ìtàn ó lè travel 3 years wọ́n nígbà tó bá máa fi dé á ti bá gbèsè ńlẹ̀ gbèsè àwa rán gbèsè san wọ́n níjọ́ kan Ọ̀ṣun wá wò pé báwo lọkọ òun ṣe ń lọ tó ṣe máa dé táwa bá gbèsè ńlẹ̀ wọ́n ní ó kọ̀ try pé àwọn kan wá ní one of the days tí Ọ̀rúnmìlà jáde tó travel àwọn kan wá wálé wọ́n kọ̀ wá pé àwọn fẹ́ wá ṣe nǹkan kan wọ́n ní Ọ̀ṣun dẹ̀ lay hands ẹ̀ wọ́n ní kíní yẹn dẹ̀ ṣe bó ṣe di wípé tí Ọ̀rúnmìlà bá ti travel Ọ̀ṣun á máa délédé á máa attend sáwọn èèyàn nínú owó yẹn á máa san gbèsè tó yẹ kí Ọ̀rúnmìlà dé kó wá san wọ́n ní Ọ̀rúnmìlà wá dé níjọ́ kan ó wá rí pé bó ṣe dídé tó dé ó fẹ́ wá sanwó gbèsè lọ́ṣun wá ní kò sí gbèsè tẹ́kọ́ tẹ́ fẹ́ san o Ọ̀rúnmìlà gbogbo gbèsè tó wà nílẹ̀ lòun ti san òun kódà owó tún ṣẹ́kù nílẹ̀ bọ́ọ̀rúnmìlà ṣe wò ó nìyẹn pé òun ò lè gbé ifá fún ẹ bẹ̀ òun fún ẹ ní ẹ̀rìndínlógún bó ṣe fún Ọ̀ṣun ní ẹ̀rìndínlógún nìyẹn nítorí pé ó pawó lẹ̀dẹ̀ pẹ̀lú ẹ̀ náà kò ṣe pé bóyá ó ní kí Ọ̀ṣun lọ ṣiṣẹ́ pápá lele ìyàwó yín ló máa ṣiṣẹ́ pápá lele ẹ wà responsible ẹ̀ dẹ̀ tún wá lẹ́nu láti máa sọ pé it's a meant word which is meant word ẹ máa ní meant word ó yẹ kẹ́ máa tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó yẹ kẹ́ sober tó bá wá ṣe show yẹn kẹ́yìn náà wá wo bí kẹ́ wo bí tí ẹ ti ṣẹ̀ kẹ́ wo bí tẹ́ ti ṣe nǹkan tí ò dáa kẹ́ wo nǹkan tó fà tí àwọn ìyàwó yín tó fi jẹ́ pé bóyá àlè ń treat wọn dáadáa jù ní lọ kẹ́dẹ̀ adjust bí àwọn obìnrin náà ṣe adjust níjọ́ yẹn kẹ́yìn náà adjust bẹ́ẹ̀ kò ṣe pé kẹ́ lọ máa gbapá pé ṣé o mọ̀ bẹ́ẹ̀ ni pé obìnrin lẹ́rú obìnrin ti wà nínú ìgbèkùn ó wà nínú bondage màá ní ṣé o mọ̀ pé ọkùnrin ni mí in Africa ẹnìkan tí ẹ sọ fún mi pé it's because you are in London you know in Africa it's only men that can do this a woman cannot do that ẹ má máa sọ bẹ́ẹ̀ á ti mọ̀ bẹ́ẹ̀ bọ́ ẹ má rọ ọ̀bẹ torí tẹ́ bá ń sọ bá ṣe ń sọ pé kóbìnrin má máa sọ fọ́kọ ẹ̀ pé òun beautiful kó máa fi ṣègbéraga ẹ̀yin náà ẹ má máa rọ ọ̀bẹ sóbìnrin pé it's men's word ẹ̀yin ẹ lè hot obìnrin ṣùgbọ́n obìnrin ò lè hot yín bóbìnrin bá tiẹ̀ ti ń kú do you know nǹkan tẹ́ ń ṣe yẹn ìjẹ́ mọ̀ nǹkan tó ń ṣe fún emotion obìnrin ìjẹ́ mọ̀ nǹkan tó ń ṣe fún mental health obìnrin ìjẹ́ mọ̀ nǹkan tó ń ṣe fún psychological kíní obìnrin ìjẹ́ mọ̀ nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ní mental problem tó kàn jẹ́ wípé ní mọ̀ wọ́n á dẹ̀ máa bá yín gbé nínú society but yet wọ́n wà stabilized mentally
ẹ ti fi ìyà èmi o pẹ̀lú àwọn nǹkan tí mo rí yẹn ìyà ni mo rí wípé ẹ ń fi ń jẹ àwọn obìnrin pápá àwọn obìnrin Naija èmi ò ní gbà o mi sọ pé mo yìí ní kó má dògbò you have to respect me mo ò ní kó má ṣe nǹkan kan ọkùnrin kankan ò ní mú mi lẹ́rú mi ò ní gbà because as far as I'm concerned I am an entity tí n bá dẹ̀ kú lẹ́ni mo máa jẹ́ ìpè Ọlọ́run mi fúnrara mi ni kò sẹ́ni tó máa bá mi gba ẹjọ́ mi rò tó bá jẹ́ pé lóòótọ́ nǹkan tí mò ń ṣe iná ni mò ń lọ nobody tó máa lọ síná pẹ̀lú mi kámbèlété pé lọ síbẹ̀ yẹn lọ make comment no if you do that show I will do the show àwọn ọkùnrin kan gan wọ́n wà very upset wọ́n sọ fún mi pé tí n bá ṣe show yẹn àwọn máa dẹ̀yìn lẹ́yìn mi àwọn máa unfollow mi pé because àwọn ní àwọn lọ́mọ obìnrin àwọn dẹ̀ lábúrò obìnrin pé gbogbo comment tí àwọn obìnrin pé gbogbo comment tí àwọn obìnrin ní tí wọ́n tọ́nà gbogbo comment táwọn ọkùnrin lọ ń sọ mí bẹ́ẹ̀ pé inú àwọn ń bàjẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin pé gbogbo comment àwọn ọkùnrin lọ make inú àwọn ń bàjẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin pé tí n bá ṣe show yẹn káwọn obìnrin wá sọ ti ẹnu wọn síta àwọn máa unfollow mi so ẹni tó bá dóhùn ìyàwó ẹ̀ mọ̀ lọ ṣàtúnṣe tó ò bá dẹ̀ lè ṣàtúnṣe tí ò tẹ́ ẹ lọ́rùn fílẹ̀ jẹ́ kó máa lọ after all studies sọ wípé single àwọn tó wà single tó dẹ̀ wà tó wà mentally stable wọ́n better ju àwọn tó wà married tó dẹ̀ wà nínú marriage unhappy marriage lọ so tí o bá fi pé ìwọ lè hurt obìnrin o lè máa fa bẹ́rẹ́ gún obìnrin so tóbìnrin bá fẹ́ sọ tiẹ̀ á wá máa pain yín let it pain you if you want to leave the woman leave her ẹ mọ̀ pé mi ò ń sábà eléyìí ò sí pé bóyá mo ń support anybody I'm not supporting anybody here tó bá dàrọ̀ lánà ẹ kúkú rí màá tún drop nǹkan kan lórí àwọn ọ̀rọ̀ àwọn obìnrin mi but ẹ má máa lọ sórí page ẹ má máa jẹ́ kó máa gbẹnu yín ẹ má máa celebrate ẹ má máa rub ẹ pé society yín gbà ó fàyè gbà pé kẹ́ máa fi ìyà jẹ obìnrin ntẹ ló ń sọ lórí page yẹn nìyẹn mo dẹ̀ ti sọ fún yín pé anything lórí Facebook global ni anybody ló lè rí ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ kọ́ lóyìnbó òyìnbó lẹ fi kọ́ ẹ má máa sọ pé society yín fi àyè gba obìnrin African breed I have blocked you you said I should teach my son how to respect women ọmọ mi ò tiẹ̀ ní choice ọmọ mi máa respect obìnrin kò ní choice ọmọ mi ọkùnrin ò ní choice in fact àwọn nǹkan kan wà tí mò ń gbọ́ lẹ́nu ọmọ mi ọkùnrin tí mo máa ń fi ń wò pé obìnrin tó bá fẹ́ ó kú oríire láwọn nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ inú mi mo máa ń ṣàdúrà pé obìnrin tí ò tí ì fẹ́ pé obìnrin tó fẹ́ nítorí ẹ̀ mo ṣe ń gbàdúrà pé kó má fẹ́ obìnrin tó máa là á lóhùn pé obìnrin tó bá bọ́ sí ọwọ́ ẹ̀ ó kú oríire mo mọ̀ ní Olódùmarè ń gbọ́ obìnrin tó bá bọ́ sí ọwọ́ ọmọ mi ọkùnrin ó kú orí mo tún kí kú oríire mo kí kú oríire obìnrin tó bá bọ́ sọ́wọ́ ẹ̀ so èmi ò ní pé kọkùnrin má dógbò ń ta but irú ìtẹ́ ló ń sọ lórí page yẹn ẹ̀ ń sọ bí ìgbà káàbà ní pé àwọn ìyàwó yín pàápàá Nigerian women wọn ò ní any value place any value lé wọn at all wọn ò ní any value wọn wà valueless wọn wà classless bẹ́ẹ̀ ṣe àwọn nǹkan tẹ́ ń sọ nìyẹn tẹ́ bá ti wọ́n ní inú ilé èèyàn lèèyàn ti ń jẹ èkútélé agbúdodo tẹ́ bá ti ẹ̀ ń ṣe kò yẹ kẹ́ máa dance kò yẹ kẹ́ máa flaunt kò yẹ kẹ́ máa ṣe kẹ́ máa wò pé with pride kẹ́ máa sọ fún wọn pé ẹ dá consequence ẹ máa sọ pé go to hell nǹkan tẹ́ lọ kọ́ nìyẹn tẹ́ tún sọ fún mi pé Yínká with this nǹkan tẹ́ mi ń béèrè yìí o ṣé mo mọ̀ pé is African setting àwọn ẹ̀yin lẹ́yìn lágbára láti ṣe nǹkan tó yẹ kó wù yín obìnrin ò lágbára don't say that ẹ̀yin lẹ create rule yẹn Ọlọ́run sọ wípé ẹ̀yin lẹ create rule yẹn lẹ fún selfishness ti yín Ọlọ́run ò sọ wípé kẹ́ fìyà jẹ obìnrin yín àbí kẹ́ fojú pọ́n obìnrin yín torí pé ẹ fẹ́ mú obìnrin míì àbí kẹ́ fi ojú pọ́n obìnrin yín torí pé ẹ jẹ́ ọkùnrin no gbogbo àwọn iṣẹ́ tí obìnrin ṣe ní Áfíríkà ẹlòmíì ó lọ ń ta òbò ló fi ń tọ́jú ilé ẹ̀dẹ̀ máa jẹ nínú ẹ̀dẹ̀ sọ pé ẹ̀yin ọkùnrin ẹ̀ mọ̀ pé ń jọ òun ni èpè lẹ́ ń jẹ
èpè lẹ ń jẹ. So ẹ má jẹ́ kó bí yín nú bí mo ṣe wá lálẹ́ yìí. Àwọn comment yẹn ló push mi, ló trigger mi. Auntie mi kan tẹ́ ń gbọ́ tí mo sọ pé Victoria tí mo sọ pé Lafunky a jọ ṣe tó ní class nsìn ni. Mo dẹ̀ sọ fún wọn pé wọ́n ní ṣé mo máa ṣiṣẹ́ láyé mo ní mi ò ṣe, but mo wà wọ́n comment kan báyìí ó trigger mi ni pé why tí Nigerian men, why are they like this? African men, why tó ṣe rí báyìí? Why tó ṣe rí báyìí? Place any value sí orí obìnrin rárá. Why? Ọ̀pọ̀lọpọ̀ yín mi ní sọ pé majority, ọ̀pọ̀lọpọ̀ yín ò place any, at least àwọn tó make comment yẹn mo lè imagine nínú ìpayín keke àti inú àdánwò tí àwọn ìyàwó wọn máa wà. Ẹni obìnrin, ẹni ọkùnrin tó bá yan àlè tó dẹ̀ ń jẹ́ kí ìyàwó nu ilé ẹ̀ mọ̀, láì nǹkan tó lè fi jẹ́ kí ìyàwó nu ilé ẹ̀ mọ̀ ni pé tó bá jẹ́ pé òun ló fà. Ọ̀nà tí ọkùnrin dẹ̀ lè fi yan àlè kí ìyàwó nu ilé mọ̀, máa sọ fún yín láàárọ̀ ọ̀la. Máa drop ẹ̀ láàárọ̀ ọ̀la. Tó yẹ pé wàá yan àlè ìyàwó nu ilé wàá dá consequence ẹ̀. Máa sọ fún yín, but tí ó bá ti sí yẹn bẹ́ẹ̀, tó bá yan àlè gan, ó yẹ kó jẹ́ nǹkan bẹ̀rù fún ẹ, kó má jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀. Bó ṣe ń ṣe ìwọ tí ìyàwó ẹ̀ bá yan àlè tó bá mọ̀, bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe obìnrin. Tí wọn náà bá mọ̀, táwọn náà bá mọ̀, wàá ṣe pamọ́, wàá wà discreet, wàá respect ara ẹ, wàá respect ìyàwó ẹ. Tó bá respect ìyàwó ẹ gan lójú àlè làlè máa fi respect ẹ. Yàtọ̀ sí àwọn obìnrin míì tó máa ń deserve ẹ, tó jẹ́ pé àwọn náà máa ń fà wá rọ̀bẹ̀ yìí, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Àwọn obìnrin kan wà bẹ́ẹ̀. Èmi ò ní parọ́ fún yín, ẹ̀yin Nigerian men, treat ìyàwó yín dáadáa. Treat wọn bí ìgbálẹ̀, bí dustbin. Had any value sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ yín, because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, ní máa celebrate lórí ibẹ̀ yẹn, because nǹkan tẹ́ kọ gbogbo ayé lórí. Kẹ́ máa celebrate ẹ pé you know African men, we can do this, a woman can never do that. Ẹ jẹ́ kó remain nínú wa. Ẹ jẹ́ kó remain nínú wa. Ẹ jẹ́ kí àwọn ọkùnrin mọ̀ bẹ́ẹ̀, but ọkùnrin tó bá ti ń sọ síta bẹ́ẹ̀ yẹn á ṣe sójú ìyàwó ẹ̀. Ọkùnrin tó bá ń ṣe síta bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ kí ìyàwó ẹ̀ emotion ìyàwó ẹ̀ ò ní matter sí. Ọ̀pọ̀lọpọ̀ irú wọn yẹn máa ní mood swing, wọ́n á ní bipolar disorder, wọ́n á ní depression. I'm telling you. Ẹ kò rí pobìnrin mi wọ́n máa wíru. Orí ẹ ti yí lórí. Ó ti wà depressed. Ilé ayé ti sú. Kò ní fẹ́ kò dẹ̀ lẹ́ni tó lè lọ sọ fún. Àwọn ọkùnrin mi náà wà bẹ́ẹ̀. Tí mo máa drop láàárọ̀ la. But ẹni ọkùnrin tó bá fẹ́ sọ wípé o fẹ́ ṣe báyìí lórí obìnrin, you must go and get responsible. You must be very responsible, and you must go and get láti look for more job. Tó bá jẹ́ iṣẹ́ kékeré tí ò lè tọ́ṣẹ́, o láti lọ wá iṣẹ́. Obìnrin ò gbọ́dọ̀ máa farajìyà, kó máa bẹ́ẹ̀ sanwó ilé, kó máa bẹ́ẹ̀ ṣe gbá sanwó school ọmọ, kó wá máa gapá pé you know Nigerian men in Nigeria, I can do this, my wife cannot do that. Already what you are supposed to do, your wife is already doing it. Ọkọ obìnrin ti gba skirt, ó ti gba ṣòkòtò lọ́wọ́ ẹ̀ already. Ó ti wọ skirt. Anyway, mo kàn tún fẹ́ reassure yín ni pé I will do that show on Sunday. And àwọn obìnrin máa wá sọ mind wọn. Ẹ jẹ́ kí n tún ka kíní yẹn fún yín. Wọ́n máa wá sọ mind wọn. Just like bẹ́yìn náà ṣe sọ mind yín pé bó àlè dùn. Àwọn náà máa sọ mind wọn. Àwọn obìnrin yẹn á sọ mind wọn. Mo ní ẹ̀yin ìyàwó ilé, ta ló mọ òbó dójú? Ọkọ ilé tàbí àlè níta. Ó ń ṣẹlẹ̀ náà. Ó ń ṣẹlẹ̀. Nǹkan tó yẹ kẹ́yìn ọkùnrin wá gbọ́ ni pé kí ni àwọn obìnrin rí láti sọ pé ẹni tó bá ní àlè níta ni. Kí ló rí láti sọ pé àlè níta ló ń dóbòjù? Kò ń ṣe lórí òbò nìkan. Nǹkan tí ò yé yín ni pé 85% wàláhì ọkọ lé ò satisfy wọn. Tí n bá rí mi ò kí ń sọ bí a ṣe kọ́gbà wá kọ́gbọ́n lọ́dọ̀ yín nígbà tẹ́yin sọ wípé òbò àlè dùn. Ẹ̀yin náà wá kọ́gbọ́n lọ́bọ̀ obìnrin kẹ́ lè adjust. Mo dẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ń adjust sí show tá ṣe yẹn. Ẹ̀yin ọkùnrin náà wá kọ́gbọ́n kẹ́ lè adjust sí.
tẹ́lẹ̀ múnú ìyàwó yín dùn ọ̀pọ̀lọpọ̀ yín báyé ìyànà yín jẹ́ ẹ ń bà wọ́n nú jẹ́ ẹ ti fún wọn ní mental problem ó tó dẹ̀ ni mò ń sọ fún yín lára àwọn èsì tẹ́ ẹ sọ àwọn comment tẹ́ ẹ kọ sórí page mi ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti sọ ìyàwó yín dìgbàlẹ̀ ìyàwó obìnrin ò jọ yín lójú alẹ́ jẹ́ kí wá sọ fún yín o a ṣe nǹkan kan ní kíláàsì lẹ́ni tí mo máa relate there's something tó ń pè ní static risk àti dynamic risk mo wá lọ mo lọ kà mọ́ ọ̀rọ̀ ìgbéyàwó àwọn static risk àti dynamic risk mo máa sọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó àwọn static risk ni àwọn risk tó yẹ pé ó ti wà ń bẹ̀ ká tó fẹ́ra wa a lè change ẹ̀ a kò lè amend ni and a lè change dynamic risk àwọn dynamic yẹn nígbà mi àwọn dynamic risk yẹn tá bá lè work on dynamic risk yẹn ó lè bo static risk yẹn mọ́lẹ̀ nínú ìgbéyàwó mo máa sọ kò ń ṣe léni but show yìí o àwọn ọkùnrin continuity mi bá ṣe àwọn máa unfollow mi a máa ṣe ẹ̀yin obìnrin ẹ wá gbọ́ o ẹ kọ síbi ṣé Saturday lẹ fẹ́ ká ṣe show yìí àbí Sunday ṣé Saturday lẹ fẹ́ ká ṣe tó ní mo fẹ́ ṣe matchmaking lọ́la ṣé Saturday ní ká ṣe àbí Sunday ẹ dá mi lóhùn Saturday or Sunday ẹ kọ síbi a máa ṣe show yẹn àwọn obìnrin náà dẹ̀ sọ tinú wọn kẹ́yìn ọkùnrin náà kẹ́ gbọ́ they are more caring than husband àwọn obìnrin ilé a máa ṣe Saturday ẹ kọ síbẹ̀ ṣé Saturday ní ká ṣe àbí Sunday a máa ṣe show yẹn a ṣe ẹ jẹ́ kí n máa fi sí ṣe àlọ ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra bèbè ẹ pè Yomi sórí +234 909 1200 467 +234 909 1200 467 gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra awó ní America to Gaj Kitchen ẹ pè wọ́n àwọn náà fún Christmas awó Christmas anything wọ́n bá yín ṣe wọ́n bá yín send us anywhere tẹ́ bá wà ní America anything tẹ́ bá dé fẹ́ kàn ṣe oúnjẹ jíjẹ nǹkan kan wá ṣe +173 292 51454 +173 292 51454 ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá sì fẹ́ ra ilẹ̀ Danabit +234 904 779 7352 +234 904 779 7352 ẹ jẹ́ máa fi sí ṣe àlọ a máa ṣe ètò yẹn níjọ́ àwọn tó bá majority ló máa carry vote àwọn tó bá ti pọ̀ jù ìjọ yẹn la máa ṣe but ó possible kí n ṣe matchmaking lọ́la ẹ̀yin èèyàn ẹ lọ follow mi lórí Yinka TNT TV Yinka TNT is one word ẹ wá fi space ẹ wá fi TV sí ó possible kó pé bẹ́ẹ̀ ni máa ti ṣe matchmaking lọ́la Yinka TNT TV ẹ lọ follow mi níbẹ̀ ó possible kó jẹ́ pé bẹ́ẹ̀ ni máa ti ṣe matchmaking lọ́la gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ti pè mí private ẹ ti sanwó mo máa pè yín fúnra mi lálẹ́ yàbí láàárọ̀ la láti gba detail yín torí mo pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló san private fún mi máa pè yín lálẹ́ yìí àbí kí n pè yín láàárọ̀ la tẹ́ mo ti rí pé ẹ ti sanwó bọ̀ máa pè yín lálẹ́ àbí kí n pè yín láàárọ̀ la bọ̀ fún àwọn tó fẹ́ bá mi pàdé lọ́la ẹ lọ follow mi lórí Yinka TNT TV Yinka TNT is one word then TV Yinka TNT TV ibẹ̀ la máa ti ṣe lọ́la lágbára Ọlọ́run ìyẹn matchmaking kó tó di ká tó wá ṣe show wa ní that Saturday or Sunday depending lórí nǹkan táwọn èèyàn bá ti mú ire o ó dàbọ̀.